máa jó máa yọ̀ òní lọ́dún ẹ máa jó máa yọ̀ wàá ṣàmọ́dún. máa jó máa yọ̀ òní lọ́dún ẹ máa jó máa yọ̀ wàá ṣàmọ́dún. MC Blessing. àáké ló ní ẹ mọ́ torí tèmi kí àjà ló ní ẹ mọ́ torí tèmi jà ọkọ̀ tuntun ló ní ẹ mọ́ fọ̀rọ̀kọ̀rọ̀ kọ́ mi lọ́rùn tèmi mo tún ti dórí àgbàgbé MC Blessing ẹ ti mọ̀ pé mi ni bí mo bá ti dé torí olóríire ọlọ́jọ́ bí kan mo tún ṣe wá o ìyá olóríire aláàjà Rabiat àjọkẹ́ tolúlọpẹ́ ó lọ́dún ẹ̀ tún pé tá a wá bá dúpẹ́ o orí mọ́nàmọ́ná ó kú sun ọ̀làké orí òjò lásùn ọ̀lọ́kọ̀ orí ìyá ọlọ́jọ́ bí àjọkẹ́ ó sun ọ̀ láwùjọ àwọn ẹni re òní ṣe tí òní ṣe tẹ́ agbami ayé òní gbé ọ lọ ẹ yára bá mi sàmì ẹ̀. bàbá olóyè adéjàre oyègòkè olùdarí ilé ìtura Dante hotel and suites àwọn ni wọ́n ránṣẹ́ pè mí o wọ́n pò ní sọjọ́ bí olóríire aláyéere ẹnìkan pàtàkì ájà Rabiatu mo dé sí ọlọ́run ọ̀kà ti lọ òní fọdún èyí ṣòpin yára sàbí ògbé tó àmì mi múlẹ̀ o ọlọ́wọ́ síbí ní Amẹ́ríkà olóúnjẹ àdídùn arẹwà obìnrin arẹ́rìn músẹ́ ikú tọ́yá òní pa ẹ̀mọ́yá abámi sàmì ẹ̀ ìyá ọlọ́jọ́ bí òní ṣe tí òní ṣe tẹ́ lágbára lọ́wọ́ olú ọba iwájú ń tojúgun ẹ̀yìn lẹ́yìn ti gìgísẹ̀ iwájú lọ́mọ wà ń tiẹ̀ ẹ̀yìn lẹ́yìn tàwọn ọ̀tá rẹ̀ ìyá ọlọ́jọ́ bí orógbó ajẹ́kù ògbó nílé ayé o alájọkẹ́ o obì níbi kú obì kú bìrùn lórí rẹ olóríire abẹ́yìn funfun bíi ike ọrẹwà púpọ̀ láwùjọ àwọn obìnrin nǹkan ò ní í ṣe ọ́ àìsàn ò ní í gbójú lọ́wọ́ rẹ àìsàn ò ní í gbapá lọ́wọ́ rẹ àìsàn ò ní í gbẹ́sẹ̀ lọ́wọ́ rẹ ò ní di táwọn wọlé lágbára lọ́wọ́ olúwa ọba ó gbogbogbogbogbogbo bí àwọn àgbà kan èyí tí wọ́n dàgbà títí tí wọ́n fọmọ owó sóńdì ọrùn lọ́jọ́sí wọ́n lọ́jọ́ bí ájà Rabiat tolúlọpẹ́ àjọkẹ́ ìsọ̀lẹ̀ yín wà yìí jẹ́ ń kí ọ bí wọ́n ti kìran rẹ gan ìwọ náà ni ìyẹ̀rú ọ̀kí ọlọ́fà mọ́jọ ọlálọ́mí ọmọ abíṣu dáragbada èdè pẹ́ẹ́pẹ́ mowó lẹ́wọ̀n ọ̀rẹ́ lẹ́jọ́ mọ́ ǹlẹ́ ọlọ́fà lọ́lọ́fà o ǹlẹ́ ọlọ́mọ lọ́lọ́mọ kẹ̀mbẹ̀lẹ̀kùn lára yòókù jẹ́ ọfà ọmọ ká ẹrú ẹ̀ lọ́mọ ká ilé jẹ́ pé ẹrú ńlọ́mọ láká jọmọ lọ ilé bàbá tó bí ọlọ́mọ ẹ̀yìn lọ́mọ jàkànjàkàn tí wọ́n ń jà lọ́fà nílé ọlálọ́mí ó sojú ebè ó sojú poro nínú oko ìbá sojú olóko ọba làwọn ọmọ láàre wúre ìkan ò gbọ́dọ̀ jùkàn bí kan bá jùkàn bí kan bá jùkàn ogun ní dá sílẹ̀ nílé bàbá rẹ̀ ọmọ ọlálọ́mí tí mo rí mọ dá sàálà lápá ìyẹ̀rú ọ̀kí mo rí mọ dá sàálà lọ́bẹ̀ ó sì rọra là mí torí bọ́ ọba là mí mọ́ jábì ó jinlẹ̀ lápá mi èdè pẹ́ẹ́pẹ́ mo wó lẹ̀wọ̀n rí ẹ lẹ́jọ́ mọ́ ní bàbá tó bí ọlọ́mọ bí báàkì ọ lọ sọ́fà máa tún gbàgbọ́ ẹ̀dẹ lọ ìwọ lọmọ ẹdẹ mọ̀ kó àrógùn mọ̀ ọ́n sí lọ yàgàn àgbò tàgòtàgò ní sára lẹ́gìrì ṣogbóṣogbó àmọ́ sọmọ eléyìn atan èèyàn ò ní jẹ́ mẹ́sàn àgbò kọ́mọ̀làgbò ńlé alájọkẹ́ ò àgbò rẹ̀ wá di méjì tọ́làwó lórí sanrasanra ìwọ lọmọ alágbàdo ègbó nínú oko ọmọ agbègbàdógbẹ̀ wa lọ́tọ̀ tẹ̀wà ló gbóté gbòògbò mọ̀ dání gọ̀jọ̀gọ̀jọ̀ ọlọ́jọ́ bí n bá ní n ó kì ọ́ n ó wulẹ̀ sọ ọ́ lẹ́nu ni òní fọdún èyí ṣòpin lágbára lọ́wọ́ bàbá òkè ọmọ ọbẹ ni torí ìran ọbẹ ní ibẹ̀sù àtẹ̀pẹ́ ńlẹ́sẹ̀ rẹ̀ ọ̀tẹ̀nà òní tẹ́jú ilẹ̀ mọ́lẹ̀ agbami ayé òsì ní gbé ọ lọ mọ́ gbàgbé bàbá olóyè adéjàre oyègòkè CEO Dante hotel and suites ló pé ọ̀sọ̀dún èyí ó ṣe tẹ̀ mí.